ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. tóní ló ta lẹ́jọ́ ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ̀kọ́ nílé pàlejò kan súnmọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfàwà Sheikh Amidi. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ a jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà ń gbà tí gorí afẹ́fẹ́ o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. lójoojúmọ́ nínú Ramadana. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu. alọ́lé kan jò ní lábẹ́òkúta wọ́n ń ṣe ilé yẹn lọ́wọ́ ni wọ́n ti parí ẹ̀ àwa fẹ́ bọ́ọ̀tà èmi tẹ̀tí kọjá torí pé àwọn àyè tíyàn bá fẹ́ wo àwọn àyè kan tó mọ̀ pé àyè yìí àwọn ẹranko búburú lè wà ń bẹ̀ ó ti ní ntàlẹ́mì ní kí káwọn ká àti kàlẹ́yìn àwa kọjá ìdí ẹ̀ wulẹ̀ ń tèmi ẹni tí wọ́n ń bọ̀ lẹ́yìn ẹni kejì náà ti kọjá ó wá kọ ẹni kẹta ló ṣẹ̀ wá rí bẹ́ẹ̀ náà náà tá à ń dá kọjá òun ejò kan wà bẹ́ẹ̀ òun ló ṣẹ̀ wá rí àwa méjì ti kọjá òun wá rí ló bá ní Sheikh ìjẹ́ ìmọ̀ pé ibi tí ẹ dá kọjá ìlú wà bẹ́ẹ̀ mo ní mo ló ṣe wà lẹ̀ àwa sọ fún un pé tó salamu alaikum taraba sọ̀rọ̀ sókè ẹjọ́ salamu alaikum ẹ má pẹ̀kẹ́ tó kù ní o ọjọ́ mẹ́ta lálejò ẹ̀gbọ́n lò kọjá ọjọ́ mẹ́ta ń bí àwọn tó nílé ti fẹ́ kó wá o wà alaikum sàásìkò mbẹ́. bàbá kan ń ṣe rẹ̀ pé àdáyé ẹjẹ́ apá kiri ìmọ̀ kò ní lè pẹ́ pa òwà ńgbà tẹ́ ẹ̀ tí kò débẹ̀ àwọn bùmẹ́rù masakin nù àmẹ́rù masakin ilé tí yóò bá ti gbé bẹ́ẹ̀ àwọn ìdùnnú ní wọ́n gbé bẹ́ẹ̀ tó bá fẹ́ kó ọbẹ̀ tó bá ṣe tó yẹ kó o ṣe ẹ̀dọ̀ máa gbé bẹ́ẹ̀ náà ni àmọ́ tó bá ti ṣe tó yẹ kó o ṣe àwọn ò wá ṣe kí ni wọ́n wá kúrò àwọn yìí tí ó kù ń bẹ̀ wọ́n ní gbénu yàrá pẹ̀lú ni wọ́n máa gbénu àjà nínú sílì àwọn sílì tẹ́ ń wò yìí àjọ̀nú gbé bẹ́ẹ̀ ẹ̀rí escape lẹ́yìn kò sígbó àdúrà náà kò lè lé àwọn yẹn jáde ìta ní ká àwọn ẹgbẹ́ nù àwọn kan sì máa gbé nu tọ́lẹ́ẹ̀tì yín kò sí láàyè tó lè sàwọn ní kò bẹ̀ ibi tá a ní kí àwọn ṣe kí a máa gbé nu. ó wá kórí bẹ́ẹ̀dì yín àti sitorúùmù yín ẹni tí ò bá ṣe tó yẹ kó ṣe tó bá ti sùn báyìí lórí bẹ́ẹ̀dì ń jọ sùn. àwọn míì tún wá bá a débi pé kódà wọn á níjọ sùn nìkan wọn tún náwó ìyàwó rẹ̀ ó jìn àwọn stubborn kẹ́ wọ́n bẹ̀ jìn ìwọ gan fúnra rẹ̀ náà yìí tí ó sùn tiẹ̀ náà ìwọ náà ó jìn bí wàá dáná ní mo kò bí sí ifá ni mo kò bẹ̀rẹ̀ sí ní bá sì ti ifá kọ́ ló bá lásìkò àjọ̀nú ni ó rí pé ńgbà tó jí ó dànkára ńgbà tó yẹn wá sùn tó jí tó dànkára ní tó fi mọ̀ pé ó ṣe ní lóòótọ́ ànábìíní tẹ bá sùn tẹ bá dànkára kí ló ní ẹ ṣe ṣe àtàwáyé padà lásán ni yóò ní ká lọ wẹ̀ ó ṣe é ní ó fà á lára rẹ̀ ni ó fà á lára rẹ̀ kiri tààrà ó ṣe tààrà ni làwọn ibi ní tẹ́lá ti jí tó bá àdìmọ́ wumi máyì ń tó bá fi lè mú kó jí ó bómi lára rẹ̀ àná mi lọ wẹ̀ ó ṣe é ní o àdákọ́ ó fà á lára rẹ̀ ní tààrà àmọ́ ta ló bá fà á lára rẹ̀ sẹ́ni tó rí mi náà jínú ni àjọ̀nú ni ibi mo ti yà ni pé ìyẹn lè ṣe kíni o ìyẹn lè rí àjọ̀nú wá dárúkọ pé ìṣesí mẹ́ta yẹn fi rí àjọ̀nú alákọ̀ọ́kọ́ alátúntò ṣàkúlíyà tájọ̀nú bá gbé àwọ̀ mi wọ̀ mo wá ní ó lè dejò
ó tún lè di nǹkan mi àjọ̀nú lè di àkékè ó lè di ológbò ó sì lè di ẹyẹ kódà àjọ̀nú lè di èèyàn àwọn tá a máa ń pè ní àkúdàáyà Kàrímù kú wọ́n rí lóṣogbo Kàrímù kí ẹrí mọ́ ò gbọ́ àjọ̀nú kan ń bẹ tọ́lọ̀ ń dá pẹ̀lú ọmọ èèyàn tí wọ́n ń pè ní kọ̀rínù ní làwọn Yorùbá ń pè ní ẹgbẹ́ tàbí ká ń pè ní ẹnì kejì ẹgbẹ́ ni kò lè pawọ́dà kọ̀rínù ò láǹfààní àti di èèyàn ṣùgbọ́n téèyàn yẹn bá kú ẹni tó jẹ́ dẹ́pútì fún tẹ́nì yẹn bá kú ló ṣẹ̀ láǹfààní àti lọ jí bọ́dì yẹn lò tí ó máa wá lò káàkiri kọ̀rínù máa ń wá ikú ọmọ èèyàn ni in tó wá kéèyàn ó kú jù láyé kọ̀rínù ni gbogbo àwọn ọ̀tá ilé ọ̀tá àdúgbò àwọn ọ̀tá kìnnì kan aláwìlókú aláwìlódò àjẹ́ ilé àjẹ́ gbogbo àwọn eléyìí ikú rẹ tí wọ́n ń wá kò kọjá 5% in tó wá ikú rẹ dórí 98% láyé kọ̀rínù rẹ ni ìsìn bẹ̀lẹ́gbẹ̀ kálukú wa àdúrà kákú ní mẹ́mbà ẹ wá bèèrè pé kí nìdí ó fẹ́ lo bọ́dì yẹn torí kò ní bọ́dì so in ní ó wà gbé bọ́dì ẹlòmíì tó bá ti kú ó nírú àwọn èèyàn tí wọ́n máa ń gbé bọ́dì wọn náà ó ní tẹ́lẹ̀ yẹn ṣe nígbà tó wà láyé àmọ́ àdìtì ní lọ́bẹ̀ yóò wá lo bọ́dì yẹn tó wá lo bọ́dì yẹn yóò máa wá lo káàkiri yóò máa wá ní wọ́n rí ní kinní kan wọ́n rìn ó tún lè fẹ́ yàwó tí ó máa ṣe ìgbésí ayé nígbà tó jẹ́ kó náà jẹ́ èèyàn so bẹ́ẹ̀ nìyẹn ti ń sọ̀rọ̀ gẹ́lẹ́ òun náà máa sọ̀rọ̀ torí pé wọ́n jọ lo láìfù ní ìbẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ alẹ́ ẹlẹ́ẹ̀kejì alùsùrùpìlẹ̀ ìsí ìmọ̀ àmọ̀sùkúl àwọn nǹkan kan wà tó jẹ́ àwọn àjò kan bẹ téèyàn bá ti lò yóò láǹfààní àti ṣe kíni yóò rí àjọ̀nù yálà ó ṣẹ́jú àbó fi omi agbára omi àṣírí ó fi bọ́jú yóò rí àbó lé tìró wọ́n lè ní kí ẹ̀dá wá ìpín ojú ajá ìpín ojú ẹṣin kó mú mọ́ra wọn tàbí kó fomi lọ bọ́ ajá lójú ajá dúdú omi tó bá fi bọ́ ajá lójú wọn wà ní kó ṣe báyìí kó fi bọ́jú yóò bẹ̀rẹ̀ sí ní rí wọn. ẹlẹ́ẹ̀kẹta alu iradatul jibni ìzàlíkà tí àjọ̀nú bá fẹ́ kéèyàn ó rí òun tó bá mú àjọ̀nú fúnra rẹ̀ torí àjọ̀nú máa ń bẹ̀rù èèyàn rú ìwọ̀n ni wọ́n máa ń bẹ̀rù èèyàn tó bá mọ̀ pé ó lágbára mú máa bẹ̀rù ẹ̀ pé kó má lọ fi agbára rẹ̀ yẹn ṣe wọ́n ní láburú so àwọn náà máa sá so àjọ̀nú ò sì mọ wọ́ọ̀tì ẹlòmíì ni wọ́n fi ń fẹ́ kárí àwọn torí tó bá fi lè mú kéèyàn rí àjọ̀nú ara tó bá hun èèyàn yẹn ló lè fa àjọ̀nú yẹn dá so tó bá wá mú àjọ̀nú tó fẹ́ kéèyàn ó rí òun ó mọ bó ti lè ṣe téèyàn ó fi ṣe kiri obìnrin kan jó ní ó máa ń rí wípé nǹkan kan bá òun sùn tí ó gbogbo ara ó sì tutù kò sí lára akọ̀sá rí pé òun nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ síbẹ̀ tipẹ́ ó wá sọ́dọ̀ àwọn bàbá ńlé wọ́n wá fún un ní kíní kan pé kó lọ́ọ́ sá a sọ fún ó wá sa kínní náà nígbà tó sá bọ́n ti ní ó sá àǹjọ̀nú yẹn ó wá bá sọ̀rọ̀ ó ní sọ fẹ́ rí òun ló lóun fẹ́ rí òun gbádùn bí ti ń bá òun ṣe àmọ́ òun fẹ́ rí ọ̀hún àdọ̀dà tó bá ti dalẹ̀ òun wà àmọ́ kó pa gbogbo náà ilé yóò rí òun nígbà wá di alẹ́ òun yẹn wá lie down bí tí o ti paná òjìjí lórí ó kọ̀ rí kíní ọ̀hún ó ga lọ́wọ́ àjọ̀nú yẹn fẹ́ kó ṣe kíní o ó fẹ́ kó rí òun nù. àwọn kan wá ní nígbà tó lọ́hùn ti sọ pé ìwọ yàrá kún ìnáwó yàrá kún wà wákọ̀ bí lu mílí èṣù dá tààrà ó nà òun kùránì ti sọ pé àlè rájọ̀nú ṣé kùránì tó wí báwọn lọ́wọ́ Suratul Anfal 48. Suratul Anfal 48 ó ní wà ìsí sayyana lahumu shaytanu amalahum kálá ti bẹ̀rẹ̀ wà ìsí sayyana lahumu shaytanu amalahum wa qala la ghaliba lakumul yawma minan nasi
وإني جار لكم فلما تراءت الفئتان نقص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. Ìgbà tí àyà yìí ń tó ṣẹlẹ̀ ń bí àyà yìí ni wípé ní àwọn kèfèrí Mẹ́kà wọ́n á jagun pẹ̀lú àwọn mùsùlùmí. Wọ́n ti wá lọ sa àwọn nǹkan kan ní nǹkan agbára yìí tó mú kí Ṣètánì tá a mọ̀ ń gangan àgbà Ìbílísù tú á lè fún ara rẹ̀. Ó wá lọ darapọ̀ mọ́ àwọn ọmọ ogun kèfèrí láti wá bá àwọn mùsùlùmí jagun. Wọ́n jọ ní múlẹ̀. Ojú ogun yìí ni wọ́n á wà. Qala la ghaliba lakum al-yawma mina an-nasi wa inni jaru lakum. Ó wá ń aṣọ àwọn kèfèrí pé ẹ má wọrí ẹ̀yin lẹ máa wí ní ogun yìí tí mo tẹ̀lé yín wá ẹ̀yin lẹ wí ni. Nígbà tí àwọn ogun wa bẹ̀rẹ̀ Ọlọ́run náà wá rán àwọn màláíkà wá pé kán wá sọ́pọ́tì àwọn mùsùlùmí. Mo ti rí àwọn màláíkà tí ń sọ̀kalẹ̀ báyìí ló bá fi rege Ìbílísù lànà tù láà ló bá ṣe kí ni ló bá fi rege. Àwọn tí wọ́n ń gbẹ̀ká láàdú òun lọ ní àwọn ní ìní tààrà máa la tààrà ọ̀nà ọ̀dà èmi ti rí tí ẹ̀rí ẹ̀yin ò lè rí tí mo rí màá wá rí irú nǹkan báyìí màá wá dúró ẹ̀yin tẹ́ bá ti ẹ̀jẹ̀ lẹ̀ wá ó ti họ ọ̀nà tí wọn bá rí ní àyà yìí ń kọ́ ṣe bá jọ ní Ìbílísù bóun náà ti jọ ń communicate ó túmọ̀ sí pé yẹn lè ṣe kí ni lè ránjọ. So ibẹ̀ yẹn eléyìí ni bẹ́ẹ̀ a tó wá bá a débi pé ẹ̀dá wo làwọn àjọ̀nú tá à ń sọ lọ́nu ni wàyà yẹlbisuna ní ààrẹ àwọn àjọ̀nú a máa wọ bàtà wọ́n máa wọ bàtà ewé kan báyìí ni wọ́n fi máa ń ṣe bàtà warakul bordi tí wọ́n pè ní papyrus ni wọ́n fi ń ṣe bàtà wọn mùsùlùmí nù wọn bàtà rẹ̀ ó pè ẹsẹ̀ méjì yóò wọ̀ tún yóò wọ̀ sí àmọ́ àwọn tó jẹ́ kèfèrí láàrin wọn ẹsẹ̀ kan ni wọ́n máa wọ̀ tó bá ti wọ̀ sí ẹsẹ̀ òsì kò ní wọ̀ sí tọ̀tún tó bá sì wọ̀ sí tọ̀tún kò ní ìpèrí ìpèdí bẹ́ẹ̀ náà ni yóò ka ẹsẹ̀ ṣòkòtò sókè ẹyọ̀kan tó bá wọ̀ bàtà sí ẹsẹ̀ ọ̀tún yóò ka ṣòkòtò ẹsẹ̀ òsì sókè tó bá wọ̀ bàtà sí ẹsẹ̀ òsì yóò ka ṣòkòtò ẹsẹ̀ ọ̀tún sókè ìlànà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ fún wa pé tí bàtà yín bá já ẹ bọ́ méjèèjì ẹlòmíì bàtà rẹ̀ já yóò wá wọ ẹsẹ̀ kan mọ́ lọlé yóò wọ ẹsẹ̀ kan tó kù yóò wá mọ ẹ̀yẹ̀ kan tó jáun dání ìmúra rẹ̀ ti jọ kí ni ó ti yọ tàwọn ṣàyàtì torí pé gbogbo àlùjànnú tó bá ti jẹ́ kèfèrí ńlá ń pè ní kí ni o ṣàyàtì Ànábì ò fẹ́ ká fi múra jọ wọ́n ló fi ní tí bàtà rẹ̀ bá já máa ń wọ ẹsẹ̀ bàtà kan rìn Ṣètánì ní máa wọ ẹsẹ̀ bàtà kan rìn bọ́kejì fẹsẹ̀ máa rìn lọ láì wọ bàtà má sì máa ká ṣòkòtò ẹsẹ̀ kan sókè fìkan lẹ́rìn kí ni máa ṣe bẹ́ẹ̀ Ṣètánì ẹlòmíràn olóhùn ìṣoge yóò wá ká yóò wá róòlù ẹ̀ẹ̀kan yóò wá fẹ́ ẹ̀ẹ̀kan lè máa ṣe à yóò lóhùn ṣe fáàrí Ṣètánì gbé wọnú Ṣètánì ṣe kí ni o gbé wọ. Ètò àdúrà mi ń gbà ó ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfọwà Sheikh Amidi Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò Ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ àjọgbọ́.